نعمة الإسلام وكفى بها من نعمة. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وأتباعه وسلم. adúpẹ́ fún ọlọ́run ọba yìn ànábì wa Muhammad, ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́yìgẹ̀ fún ànábì Muhammad. Gbogbo àwọn tí wọ́n bá dààmú tí Islam fi yìí, ọlọ́run kó bá wa pa wọ́n pọ̀ kẹ́. Àwọn àlùfáà wa, àwọn òbí wa, àwọn olùkọ́ wa àti gbogbo wọn tá a jẹ́ ń gbèsè àdúrà, ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. ọ̀rọ̀ à ń kí gbogbo àwa jàmáà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ar-ruhya as-saliha laha fawahidun kathira minha at-tashjihu inda al-karb. Ní ọ̀rọ̀ ń pa àlá tí à ń bá lọ, èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ ní orí ètò ní ìní, ó ní nípa àwọn àǹfààní tí ń bẹ ń bi ar-ruhya as-saliha, àlá tó dáa, àlá tó ti àtọ̀dọ̀ ọlọ́run ọba wá. Kí lọ́lọ́run máa ń fi àlá sí fún àwọn ẹni ẹ̀, ó ní a fẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Tó a rí i pé lára àǹfààní tí ọlọ́run máa ń fi àlá tó máa fi ń ṣe fún àwọn ẹni ẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tánàbí jẹ́ kó yé wa pé lẹ́yìn ìgbà tí òun ti jẹ́ ànábì ọlọ́run ìgbẹ̀yìn, Jibrilu màláìkà ò tún ní mú mẹ́sẹ̀jì kan wá bẹ́ẹ̀ nìkan kan mọ́. Àmọ́ tọ́lọ́run bá fẹ́ fún àwọn ẹni ẹ̀ ní mẹ́sẹ̀jì ńgbà míì, yóò máa lo títí àlá. Tó lára àwọn ẹni ọlọ́run ọba tí ọlọ́run ọba wá, lára tí ọlọ́run fi ṣe àǹfààní tí ń bẹ lára àlá lílá, lára irinṣẹ́ tọ́lọ́run lò fún, àkọ́kọ́ ń bẹ ní at-tashjihu inda al-karbi. Ọlọ́run lo àlá gẹ́gẹ́ bí irinṣẹ́ ìṣenilákin fún àwọn ẹni ẹ̀. Ó lò bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run kan rin sẹ́yìn pé ohun tí bá ń bà wọ́n lẹ́rù látọjú àlá, má bá ń bẹ̀rù ọ̀tá ńgbà míì, látọjú àlá ọlọ́run ó ṣẹ́rọ̀ fún wọn. Wọ́n wá rí ọ̀tá bí nǹkan kékeré. Kí ni ẹ̀rí nínú Suratul Anfal aya 43, nígbà tọ́lọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, idh yurikahumullahu fi manamika qalilan walau arakahum kathiran lafashiltum wala tanaza'tum fil amri walakinna Allaha sallama innahu alimun bidhati sudur. Ẹ̀rí ni àyà yìí sọ̀rọ̀, ó sọ̀kalẹ̀ nígbà tí ogun fẹ́ dé láàrin àwọn kèfèrí, ogun Badri láàrin àwọn kèfèrí ẹ̀gbọ́ ìlú Mákà ńjọ́ náà lọ́hùn, tẹ́fẹ́ wá kógun báwọn mùsùlùmí, tí wọ́n wò ó pé wọ́n sì wọ́n pọ̀ ló ń kà ń ti wọn. Àwọn sọ́jà kèfèrí ńjọ́ náà lọ́hùn 1000 ni wọ́n, àwọn tí mùsùlùmí 313 péré. Àwọn sọ́jà kèfèrí nǹkan ogun tí wọ́n ní ràkúnmí 700, 700 ràkúnmí. Wọ́n ní àwọn mùsùlùmí tí wọ́n ní 70 ràkúnmí, 70 péré, 70 péré làwọn ní. Àwọn kèfèrí ńjọ́ náà lọ́hùn wọ́n ní ẹṣin 200, ìgbà kan ní ẹṣin tí wọ́n ní. Àwọn mùsùlùmí àwọn ní ẹṣin 2 péré. Ẹ wò yàtọ̀, ọmọ ogun pọ̀ jura wọn lọ, irinṣẹ́ tí wọ́n lò pọ̀ jura wọn lọ, nǹkan àgò tí wọ́n lò tí wọ́n gùn lọ sógun ó pọ̀ jura wọn lọ. Ọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀, wọ́n ti ń gbúrò, àmọ́ ẹ̀rù ti ń ba àwọn mùmínì kọ̀ọ̀kan náà. Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá lálàá lójú náà, ó wá rí i pé wọ́n kéré, Ọlọ́run ṣe wọ́n òǹkà wọn, ó ṣe wọ́n ní kékeré lójú oorun. Ọlọ́run wa sọ fún ànábì Muhammad pé rántí idh yurikahumullahu fi manamika qalilan, nígbà tó Ọlọ́run tí ń fi àwọn kèfèrí hẹ̀ lójú oorun tí wá kéré lójú rẹ̀. Ó wá ṣàlàyé fún àwọn sàábé rẹ̀ pé wọ́n mọ̀ kéré, Ọlọ́run ti fi hàn mí lójú oorun, wọ́n kéré. Ọlọ́run wá ní walau arakahum kathiran lafashiltum wa tanaza'tum fil amri. Tó bá jẹ́ sí pé ọba lọ rí wọn tí wọ́n pọ̀ ni, tí ọmọ ogun wọn tó pọ̀ lójú rẹ̀ ni, lójú ran ẹ̀fẹ́ bẹ́sẹ̀ sẹ́yìn. Àwọn sàábé, àwọn ìjọ rẹ̀, àwọn èèyàn rẹ̀, wọ́n fẹ́ sá sẹ́yìn, wọ́n sì fẹ́ máa ṣe fàǹfà, àlọ́ ẹja mọ́ ẹmọ́ jájá ẹmọ́ jájá o, wọ́n fẹ́ máa ṣe fàǹfà láàrin ara wọn. Ṣùgbọ́n Ọlọ́run ọba ó mọ̀ọ́mọ̀ jẹ́ kí wọ́n kéré lójú rẹ̀. Ìdán tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀, kódà ìgbà tí wọ́n tún wá dé ojú ogun tán náà,
Ọlọ́run tún wá ṣe wọ́n ní kí ẹ̀gbọ́ wọ́n tún wá kéré lójú àwọn mọ̀mìnì tó ti wọ́n ṣe pọ̀ tó náà Ọlọ́run ní kí wọ́n kéré lójú wọn àmọ́ ojú àlá lọ́lọ́run ti kọ́kọ́ fún Ànábì wa Muhammad àtàwọn sàábé ní àtàṣìjíò ìsenilákin pé ẹ má bẹ̀rù ìgbà tánàbí ti ní mo rí wọn lójú náà pé wọ́n kéré ọkàn àwọn sàábé náà bá bẹ̀rẹ̀ pé kò sí wàhálà ìgbà tán ti kéré òun kò sí wàhálà ló ṣe wọ́n láàkin ni wọ́n fi wá lọ sójú ogun wọ́n fi wá padà ṣẹ́gun tó ti bọ́ wọn kèfèrí ṣe pọ̀ tó náà Ọlọ́run ránṣẹ́ àwọn ọmọ ogun ẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ ó fi kún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdán látara àlá ó gbin ìsenilákin sí Ànábì àtàwọn sàábé lọ́kàn bẹ́ẹ̀ náà ni àwọn ẹni Ọlọ́run á máa lo àlá láti fi ṣe wọ́n lákin n tó lé tí wọ́n rò pé ó ṣe kinní kan ó bá rí lójú yẹn yóò wá Ọlọ́run wá ṣe ń bíntín lójú wọn ìdán lára àǹfààní tí ń bẹ ń bí àlá lílá òun ni pé ó máa ń gbin àtàṣìjíù ìsenilákin sí ọkàn àwọn ẹni ẹ̀ takunu miftahan lil khairi taratan ọ̀pọ̀lọpọ̀ gbà àlá tún máa jẹ́ okùnfà a máa jẹ́ kọ́kọ́rọ́ oríire kọ́kọ́rọ́ tí ó ṣí oore fún ẹ̀dá kílẹ̀ rí eléyìí ẹ̀rí ni ti Ànábì Yusuf alayhi salatu wassalam látara àlá ẹwo bí ẹ̀gbọ́ nígbàtí ọba ìlú wọn waqala al-maliku inni ara sab'a baqaratin simanin yakuluhunna sab'un ijaf borí tí ọba lálàá pé òun rí àwọn màálù ńláńlá méje tí wọ́n sanra tán tóbi àwọn tó rù méje náà àwọn wá ń gbé àwọn tí ó sanra mì wa sab'a sumbulatin khudrin wa ukhara yabisatin ó ní ó sì tún rí àwọn kí náà ń pè àwọn sírí irúgbìn tó jẹ́ méje tó tutù dáadáa òun tún rí àwọn méje tí ó tó gbẹ àwọn àpópó méje tó gbẹ yá ayọ́ àlùmọ́lá waftuni fi ru'yaya in kuntum li ru'ya ta'burun ẹ̀yin èèyàn mi ẹ bá mi tú àlá yìí tẹ́ bá mọ ìtumọ̀ àlá àkọlù àdìgáàsù àlámì gbogbo àwọn tí wọ́n náà wọ́n nímọ̀ àwọn kèfèrí jọ́nà àwọn olóìsà gbogbo wọn pátá wọn ni àlẹ́ eléyìí lé o wà má nánú bí tàwílì àhàlámi bí àlìmín àmọ́ ìtumọ̀ àlẹ́ ilé òru wa lójú púpọ̀ ọkùnrin tí Ànábì Yusuf wá tó là nínú àwọn méjì tó rọ àlá fún nínú ẹ̀wọ̀n èyí bá ní ẹ̀jẹ̀ ń lọ pé Yusuf wá ó wá pé Yusuf ló wá tú àlá yẹn fún wọn ó ní tásìrà òun náà sábò àsì ní ìnà dahaban ẹ dáko fún ọdún méje kẹ́ máa gbìn nǹkan kẹ́ máa gbìn oríṣiríṣi irúgbìn fàmà àsọ̀tún fàdàrú fìsùnbúlì èyí tó ìlà kọ̀lí ìlàmì mọ̀tàkùlù tẹ́ ẹ bá wá bẹ́ẹ̀ tiẹ̀ ẹ fi wọ́n sínú àpòpò wọn ẹ pìrìsáàfù wọn ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ ẹ máa jẹ díẹ̀ níbẹ̀ ẹ jẹ díẹ̀ níbẹ̀ túmọ̀ ìyá àti mẹ́mbà dhalika sábọ̀ ṣìdáàd ọdún méje míì tún padà bọ̀ tí nǹkan ó le kókókó yàkúlnà ma qaddamtum lahunna ila qalilan mimma tuhsinun ẹ máa wá jẹ tí tẹ́ preserve ńgbà yẹn àwọn nǹkan tẹ́ store tẹ́ fi pamọ́ àwọn yẹn lẹ́ẹ̀ máa wá jẹ ó tú àlàfo ọba jóye pé ẹ̀wọ̀n kọ́ ní ilé títì ẹ mọ́ bọ̀ wá ṣèjọba jájọ ṣèjọba mi ló wá bí ọlá ló wá di ọlá fún Yusuf láfààfin ní àmọ́ fi rasulillahi Yusufa ó sì wà tún ìbéèrè ni o sọ́ọ̀rí ẹ̀kọ́ ọ̀rí àríkọ́ṣe lára Yusuf limithilika mahabuzan ala zulmi walifuki limithilika mahabuzan ala zulmi walifuki ó ní ìwọ tí wọ́n dè ìwọ tí wọ́n gbé sẹ́wọ̀n ìwọ tí wọ́n yàn jẹ ní tàbòsí ní ti wọ́n dá irọ́ pamọ́ ẹ bí wọ́n ṣe fún Yusufa afa ní ẹ̀kọ́ ń bẹ lára Yusufa fún ẹ akọ́mọ jamila sọ́bùrì fèsì jẹ́nìbùrì hàtún ó ṣe sùúrù tó sùúrù nínú ẹ̀wọ̀n fàálà bìí sọ́bùrù lè jẹ̀mílò ìlàlẹ̀ mọ́lẹ́kì fàálà bìí sọ́bùrù lè jẹ̀mílò ìlàlẹ̀ mọ́lẹ́kì sùúrù tó wá ṣe tí Yusufa ṣe nínú ẹ̀wọ̀n tó fara dà ẹ̀gbọ́ ó wá padà sọ di ọba ó wá padà sọ di ọlá ó wá padà sọ di ẹni tó ga nínú ayé
àmọ́ kí lọ́lọ́run fi ṣe miftahul khairi fún níjọ́ náà lọ́hùn àlá tó tú ni àlá ọlọ́run a máa fi ṣe kọ́kọ́rọ́ oore fún ẹlòmíín gbà míì àlá tí ó là ọlọ́run a máa fi ṣe kọ́kọ́rọ́ oore ẹlẹ́ẹ̀kẹta ń bẹ lára àǹfààní tí ń bẹ ń bi àlá lílá tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹni ọlọ́run wàtújìlábù rajaha li rahmatillahi ta'ala ó sì mọ àlá máa jẹ́ kéèyàn ó jogún ìran kan oore níwájú ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man rahani fil manami faqad rahani inna shaytana la yatamathalu bi ẹni bá rí mi lójú oorun lójú àlá èmi lórí torá ṣètánì ò lè gbé àwọ̀ mi wọ̀ láàyè mi Ànábì tún ní ẹni bá rí mi lójú oorun inshallah yóò padà rí mi lálìjánnà sallallahu alaihi wasallam tó yẹ sí pé látara àlá ọlọ́run a máa fi ààyè tí ẹlòmíì òde sí hàn ní inú àlìjánnà àlá ọlọ́run a máa lò ní irinṣẹ́ oore fún àwọn ẹni ẹ̀ inshallah àtúmọ̀ bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ ṣùgbọ́n àti jẹ́ kó yé wa pé tá a bá láyìí tó dáa lálàá ká ṣàdúrà ká ṣe sàrà kọ́lọ̀njó ṣe bá a ṣe ń fẹ́ tá a bá láyìí tí ò dáa ẹ̀kọ́ ìsìláàmù ni pé àìsọ fún yàn má sọ àlá fún yàn ṣàdúrà kó ṣe sàrà tó bá sì sọ fún yàn ẹni tó rí ẹ bá pé tó ní làákàyè dáadáa òun ni a máa ń sọ àlá fún ó máa ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ ọ̀gá àgbà tó ní sánmà tó nílẹ̀ gbèsè bí tó wù mí kí n máa dààmú mọ́. Ruwiya an Abi Huraira radiyallahu anhu anna Rasulallahi sallallahu alayhi wa sallam kana idan sarafa min salatil ghadat yaqul هل رأى أحد منكم الليلة الرؤيا ويقول ليس يبقى بعدي من النبوة إلا رؤيا الصالحة. Abu Huraira ó gbà wá lẹ́nu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ànábì tí àwọn bá ti kírun tán ní ìrun àsùbá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ànábì máa ń béèrè pé ta ló lálàá ta ló rí nǹkan lójú ran lénìí ta ló sùn tí ó lálàá torí nǹkan lójú oorun lénìí wayakulu laisa yabqa ba'di minan nubuwa illa arruya as-saliha ó lánàbí sí máa ń sọ pé lẹ́yìn mi o kò tún sí ẹni tí wà yóò wá bá mọ́ tí Jibrilu wá bá àbí tí màláíkà kan wá bá àfi tọ́lọ́run bá fẹ́ fún yẹn ní mẹ́sẹ̀jì lẹ́yìn ìgbà tèmi ànábì ò bá sí láyé mọ́ tú àlá ọlọ́run máa gbé wá fún ẹni tí ọlọ́run bá fẹ́ fún ní mẹ́sẹ̀jì tó ìdáhùn tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ a ti sọ fúnra wa ní àná nípa pé àwọn àǹfààní tí ń bẹ nínú àlá àwọn nǹkan tí ọlọ́run máa ń fi àlá ṣe fún àwọn ẹni rí lára ẹ̀ ní atashiji oyin dalakaribi ọlọ́run a máa fi ṣe wọ́n lákin nǹkan tó lé ọlọ́run ó ṣẹ̀rọ̀ fún wọn lójú oorun wàá rí bí nǹkan tó dẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ lánàá a sì máa jẹ́ miftahul khairi a máa jẹ́ kọ́kọ́rọ́ oore tọ́lọ́run bá fẹ́ ṣínà oore fún ẹ̀dá gẹ́gẹ́ bó ṣe jẹ́ kọ́kọ́rọ́ oore ìṣínà oore fún anabi Yusuf alayhi salatu wassalam àlá ló tú fún ọba ìlú wọn tó bá fi dá lọ́lá tí gbogbo aráàlú tó fi di ẹni yìí nínú ìlú tó àlá yìí náà ni ló lá àbí ló tú fún wọn ìsàn àlá jẹ́ kọ́kọ́rọ́ oríire fún anabi Yusuf alayhi salatu wassalam ó ṣínà oore fún àlá máa jẹ́ ìṣokùnfà dáadáa fún àwọn ẹni ọlọ́run tọ́lọ́run máa fi ń fún wọn lára pé mo fẹ́ dòye nú bẹ́ẹ̀ náà kódà ẹ tún wò ó lára ipa tí àlá tún kó nínú ẹ̀sìn gan ìrun tá ń pè àlá ló gbé wá nígbà t'Ànábì ń jíròrò pẹ̀lú àwọn sàábé bó láti mọ̀ pé àwọn èèyàn kan wá sin lọ́hùn bó láti mọ̀ pé àwọn èèyàn kan wá kírun tásìkò òun bá tó kan ní ẹjá máa ṣe bá ẹjá máa lùlù ọ̀hàn rárá má jà jọ àwọn ará bí ẹjá máa fọ́n fèrè ẹ má jà jọ àwọn ará bí ẹjá máa lọ agogo ẹ má jà jọ àwọn ará bí ẹjá máa dáná téèfì bá ti kò rọrùn bẹ́ẹ̀ tí gbogbo wọn sì Ànábì ó dáa ẹjá lọ tó bá di lọ́la ká tún máa wá bọ́rọ̀ lọ lórí ẹ̀ Abdullah ibn Zaid al-Ansari òun ni Ọlọ́run wá fi hàn lójú oorun ni màláíkà wá kọ́ bí wọ́n sì máa pèrun
ó sì dé ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mo rí màláìkà kan lóru òní ọkùnrin kan wá kọ́ mi pé bá sì máa pè àwọn èèyàn sínú ẹ̀sìn ní bá sì máa pè irun ní n tó jẹ́ international anthem wa tó sì fẹ́ ànábì sì jàn ló ń tẹ̀ dèní ìrun pípè sáàrí yọkú nú ẹ̀sìn rárá òun làwa fi ń pera wa dèní lára ikmọ̀ tó tún wà ń bẹ̀ yẹn ni pé ṣe bá nàbí kí ló dé tí wọ́n mú wá bá nàbí direct tó fi wá jẹ́ sí pé ìkan lára sàábé ni ẹwòrán wàṣà wíre wọn fil amri máa bá wọn ṣe ìmọ̀ràn tó bá dáa táwọn sàábé bá mú wá ànábì máa ń gbà á gẹ́gẹ́ bí aṣíwájú dáadáa gẹ́gẹ́ bí aṣíwájú tí ò ní dúró pé èmi nìkan mo mọ̀ tán èmi nìkan mo pé tán pẹ̀lú bí ànábì ṣe mọ̀ tó pẹ̀lú bó ṣe súnmọ́ Ọlọ́run tó pẹ̀lú bó ṣe jẹ́ sí pé ààyò Ọlọ́run ni tó síbẹ̀ nǹkan tó nípa nínú ẹ̀sìn Ọlọ́run tó wá gbé gbọ̀ọ̀dọ̀ sàábé Ọlọ́run subhanallahil azim Abdullahi ibn Zayd al-Ansari òun ni nígbà tó wá sọ fún ànábì lànábì wá sọ fún pé lọ́kọ́ Bilal ní tí wọ́n kọ́ lójú oorun yìí Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah hayya ala salat hayya ala salat hayya ala falah lọ́kọ́ bẹ́ẹ̀ subhanallahil azim tó fi wá lọ́kọ́ Bilal àmọ́ ẹni tọ́lọ́ ń gbé gbà ọ̀dọ̀ rẹ̀ Abdullahi ibn Zayd al-Ansari ó wá aláṣì ló bá dé ẹ wá wò ó wá di tí a wá ń lò nínú ẹ̀sìn látàná dè ní kódà ó di tí lára tó so wá pọ̀ láì gbogbo àgbáyé international anthem wa bákan náà láti ń pèrún gbogbo àgbáyé ìdáǹtọ́rọ̀ ọba rí bẹ́ẹ̀ aláìsí nǹkan kékeré kọ́lọ̀ ń ṣe wá kódà nígbà Sulh Hudaybiyah tí ànábì fẹ́ lọ wọ Mọ́kà tí wọ́n pàdé àwọn arábí ní rárá àlá ló kọ́kọ́ lá pé òun wọ Mọ́kà aminin àtàwọn sàábé òun lẹ́ni ìfọ̀kànbalẹ̀ lẹ́ni tí àwọn jẹjà níbẹ̀ ó lálàá yẹn wọ́n sì dé Hudaybiyah níjọ́ náà lọ́hùn táwọn kèfèrí Mọ́kà ní rárá ànígbà kó wọlé lọ́dún yìí wọ́n wá níbẹ̀ náà tí wọ́n ń ṣe agreement lára agreement tí wọ́n ṣe ní wádìí olè bayna al-muslimina wa Quraysh arba'a sanawat wọ́n ní pé ọdún mẹ́rin lára agreement tá a ṣe ni pé ọdún mẹ́rin ní bára wa jagun àwọn mùsùlùmí àtàwọn Quraysh síjọ́ náà lọ kán má bára wa jagun lára agreement tí wọ́n ṣe man ja'a al-muslimina min Quraysh yarudunahu wa man ja'a Qurayshan min al-muslimina la yalzamuna bìrọ́dì ẹni tó bá wá sí ọ̀dọ̀ ọwọ́ Muhammad nínú àwa Quraish nínú àwọn ará Mẹ́kà ń jọ́nà lọ ọ̀ọ́dà padà fún wa ẹwà agreement ibú ṣùgbọ́n ẹni tí ó bá wá sọ́dọ̀ títí wa látara àwọn mùsùlùmí tó ń lòun ò ṣe mọ́ tó wá darapọ̀ má wa àwọn ò ní lè padà lára tí wọ́n tún jọ ṣe níjọ́ náà lọ ni pé lára agreement pé anyariji an-nabiyyu sallallahu alaihi wasallam min ghairi umrah àdàrẹ wọ́n ní kànábì padà pé kó má ṣe umura tó fẹ́ ṣe kó má ṣe lọ́dún yìí tó mọ̀ yáhàtìlẹ̀ amal muqbal tó bá di ọdún míì tí ń bọ̀ kó wá fayadkhulaha bí àṣẹ àbìhí ba'da an takharuja minha Quraysh fayaqimu biha thalathata ayyam wọ́n ní kódà tí ó bá tún wá gan ìjọ mẹ́ta péré làwọn ó fún tó bá padà wá lọ́dún tí ń bọ̀ ẹ̀gbọ́ kọ́sì máa mú nǹkan ìjà dání kámọ́ subhanallahil azim ọ̀rọ̀ yìí káwọn sàábì ànábì sì gbà bẹ́ẹ̀ ó bá wọn gbà ó gbà bẹ́ẹ̀ ẹ ṣàfihàn sí tí wọ́n fẹ́ nu gbà tó wá yá ọ̀rọ̀ yìí ó lágbára lára èyí tó le jù fún wọn ni pé bọ́n sì fẹ́ dá wọn padà tí wọ́n ní jẹ́ kí wọ́n tàwáfù Káàbà tí wọ́n ní jẹ́ kí wọ́n wọ Mákà fakana ashada tahthiran fi qulubihim li'anna rasulallahi sallallahu alayhi wa sallam akhbarahum annahu roha fi manamihi annahum dakhalul bayta aminina nítorí ó káwọn láàrin pé wọ́n sọ sí bí ànábì náà ló lóun rí lójú ran ṣùgbó lóun lálàá pé àwọ̀ Mákà kí wá ló tún dé táwọn ilé yóò wá dá wa padà Umaru lọ bá Abubakar ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ànábì lóun lálàá kí ló wá dé tàwa ní wọ Mákà lọ́dún yìí Abubakar ní wàhálì zakara annahu fi hadha al-aam Abubakar wá sọ pé ó dáa tó bá tiẹ̀ lálàá sósọ pọ́dún yìí ni subhanallahil azim
ẹja ní sùúrù fún ìgbà tí ò sáà sọ pọ́dún yìí ni la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. ẹ wo ọ̀rọ̀ kò sáà sọ pọ́dún yìí ni ẹ wá máa wò ó nígbà tí ọ̀rọ̀ pọ̀ ní ọ̀rọ̀ yẹn ń ta fẹ́ ló ń bẹ̀ láti lò yẹ pé àlá náà ló kọ́kọ́ ńlá lọ́lọ́run fi ń sọ pé laqad sadaqallahu rasulahu ru'ya bil haqq la tadkhulunna al-masjida al-haram insha Allahu aminin. Ọlọ́run ni òdodo lọ alátànàbí là ẹ padà wọ Mẹ́kà ẹ padà wọ Baitul Atiq yẹn ẹ padà wọ tẹ́sí ẹ̀gbọ́ aminin tẹ́ fọkànbalẹ̀ tẹ́sí bó ṣe wù yín níbẹ̀ tẹ́sí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ń bẹ̀ subhanallahi al-azim. Lára ikùn tá a rí bẹ̀ ni pé ọdún tí wọ́n wá padà yẹn tí wọ́n wọ Mẹ́kà tí wọ́n padà ń bẹ̀ àwọn wá jẹ́ kó yé wa pé àwọn ọmọ ogun tí wọ́n tẹ̀lé Ànábì ìjọ náà lọ́n àwọn 1000 péré náà ni. Ọdún tó wá tẹ̀lé ọdún kejì tí wọ́n padà wá lọ wọ Mẹ́kà àwọn mùsùlùmí ìjọ náà lọ́n wọ́n ti wá lé 10,000 subhanallah azim subhanallah. Pẹ̀lú sùúrù ikun tá a tún fẹ́ ló ń bẹ̀ ni pé àlá náà l'Ànábì tún kọ́kọ́ lá àwọn wọ Mẹ́kà àlá rẹ̀ sì padà di tí ó ṣẹ. Ọlọ́run a máa lo àlá láti fi fún àwọn ẹni ẹ̀ ní ìró ìdùnnú a sì tún máa lo àlá láti fi fún àwọn èèyàn bú ní àtàdír warning. Gbogbo àwọn tẹ́ rí tí wọ́n parun Nàmúrúsù ni Fìràwọ́nà ni kíní Sàdádù búnú Ádì ni gbogbo wọn ni pátá Ọlọ́run ti kọ́kọ́ máa ń fi àlá wọ́ọ̀nù wọn ó ti kọ́kọ́ rí lójú ran pé àwọn ń lọ bí parun àṣejù ẹ̀gbọ́ dùndú àwọn látàjú. Àfàsàdí ó ní rọ́hà Nàmúrúsù kódà Nàmúrúsù ń tiẹ̀ rọ́hà Nàmúrúsù fi manamihi ka anna kawkaban talaha fadhahaba bida'i shamsi wal qamar hatta lam yabqa lahuma da'uhun. Òun lálàá Nàmúrúsù lálàá wípé òun rí ìràwọ̀ kan olójúran ìràwọ̀ yẹn wá bo òòrùn ìmọ́lẹ̀ òòrùn àti tòṣùpá ló bá bò mọ́lẹ̀. Ó wá pe gbogbo àwọn ẹ̀rù àbá ó wá pe gbogbo àwọn tí wọ́n bá mọ yẹ nǹkan wò pé kí wọ́n kí ni tí eléyìí kí ni aláì túmọ̀ sí. Faqalu wa mawludun yulad fi nahiyatika hadhihi sanad. Wọ́n wá sọ fún pé ọmọ kan ni wọ́n bí ní agbègbè rẹ̀ yìí ládùúgbò rẹ̀ yìí lọ́dún yìí òun ni ọwọ́ rẹ̀ ni ọláàrí ó ti parun tó ẹ̀ bá múra dáadáa òun ni ó pa ọlá yín run. Fa'amara Nàmúrúsù bi dhabuhi kulli ghulamin ẹ̀gbọ́n yulad fi tilka nahiya tilka sanna. Nàmúrúsù bá ní pé kán máa pa gbogbo ọmọ tí wọ́n bá bí lọ́mọkùnrin gẹ́gẹ́ bí Fìràwọ́nà náà ṣe sí ń gbà tí ò fẹ́ kí Mùsá ó wáyé tí ò fẹ́ kí tọ́lọ́run ṣẹ. Àwọn tíra jẹ́ kó yé wa pé Fìràwọ́nà pa ọmọ lórí 12,000 torí ọmọ kan ṣoṣo fá. Síbẹ̀ wọ́n padà bí ààfin rẹ̀ náà ti gbára tọ́jú ẹ̀. Nàmúrúsù náà ní kán máa pa àwọn ọmọkùnrin tí wọ́n bá ti bí lọ́dún yẹn sọ́dún ìsà ni wọ́n bí wọ́n lọ́dún yìí náà ni ó yá gbogbo ọmọkùnrin tó bá ti bí ẹ máa pa wọ́n. Wa amara bi adli rijali anin nisa. Kódà ohun tó tún wá ṣe ni pé ó tún wá ya àwọn ọkùnrin sọ́tọ̀ àtàwọn obìnrin pé wọn ọkọ àtìyàwó ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín mọ́. Ẹ wo ìjọba bú ẹ wo àwọn èèyàn bú tí wọ́n ti lólè ayé wọn gbọ́dọ̀ súnmọ́ra wọn mọ́ o. Ó tún ṣe yẹn ẹ wá tún àníṣe ẹgbẹ̀rún ọgbọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ète o ẹ̀yìn lẹ́yìn náà ń tọ́ kádàrá pé àṣẹ Ọlọ́run ò ní ṣẹ kò sí. Lára tí ó tún wá fọ́nì ni pé nínú ọ̀rọ̀ náà tíra àwọn apá kan onítàn wọ́n wá ní bàbá Ànábì Ibrahim ààfin Nàmúrúsù ní ti ń ṣiṣẹ́ tó Nàmúrúsù ò gbà pé ó lọlé mọ́ nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ má lọlé mọ́ àti lọlé láti lọ súnmọ́ ìyàwó rẹ̀ má ṣe gbogbo tó bá ṣe láàfin mi ń bì. ẹ wo òfin burúkú ẹ wo ọlá burúkú ẹ wo agbára burúkú táwọn ẹni ìṣáájú lò náwọn èèyàn bú inú wọn. Ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní tíra àjòyè wa nínú àwọn onítàn wọ́n ní lórúkọ tí wọ́n sùn oorun Ànábì Ibrahim alayhi salatu wasalam wọ́n ní màláíkà kan wá gbé ìyá rẹ̀ ó wá gbé wá láti ilé ẹ̀ ó wá gbé bá bàbá rẹ̀ ní òrùjọ́ kan ní ààfin Nàmúrúsù nínú yàrá tí ń sùn tiẹ̀ tí wọ́n fún bàbá Ànábì Ibrahim. Ibẹ̀ ni wọ́n ti sun oorun ọmọ náà
wọ́n sì tún dá padà bẹ́ẹ̀ màláíkà tún dá padà bẹ́ẹ̀. ẹni tó ní pé òun ò fẹ́ kí wọ́n bí ọmọ tí ó pa ọlọ́run rẹ ibẹ̀ náà ni wọ́n ti bí ààfin rẹ̀ náà tún ti wá sun oorun rẹ̀ gẹ́gẹ́ báwọn apá kan wọn ní ìtàn ṣe wí. ìdán àṣẹ tí bí béèyàn ṣe lè wò ó dọ́gbọ́n tó béèyàn ṣe lè wò ó dètè tó tọ́lọ́ náà ni ó ṣe. ẹgbẹ̀rún ọgbọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ète o ẹ̀yìn lẹ́yìn náà ń tọ́ kádàrá. tó ibi abásọ̀ gògìlà abásọ̀ kalẹ̀ bí mùsùlùmí bá ní àlá tí ó bá rú lójú àlá tí ò bá dáa wọ́n fẹ́ ká ṣàdúà wọ́n fẹ́ ká ṣe sàrà wọ́n fẹ́ kí èèyàn ka àwọn àyà àṣọ mùsùlùmí tí ẹ máa ń ka àwọn àyà àṣọ kí ó tó sùn. gbogbo ohun tí èèyàn bá wá rí tí ò bá dáa lójú oorun tó bá lálàá tí ò dáa wọ́n fẹ́ ká sọ fún yàn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ Islam wọ́n fẹ́ ká sọ fún yàn torí ẹni tó bá kọ́kọ́ rò àlá tó bá tú sí wọn ní sábà máa ń ṣẹlẹ̀. insha Allah àtúmọ̀ bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀. ìzá tọrọ bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì rí tí ó bá dá lójú àlá kó ṣàdúà kó ṣe sàrà náà kò sí tó tayọ àdúà àti sàrà. dùn ẹ̀dá ẹgbẹ́ rẹ nú idkhalu surur fi qalbil mu'min min afdalil a'mal nínú ọ̀sẹ̀ tó ga jù láyé ni kéèyàn dùn ẹ̀dá ẹgbẹ́ rẹ nú kó ṣe sàrà kó dùn yàn nú. gbogbo tó bá tiẹ̀ dá tọ́lọ́run bá fẹ́ kọ fún ọ lóòtú fi rinlẹ̀ ṣinṣin ni n tí ò bá dá ọlọ́run kápá kó yí padà tó bá fẹ́ ṣẹlẹ̀ yamhullahu ma yasha wa yuthbit ẹ̀gbọ́ ọlọ́run a máa fi tó bá wù rinlẹ̀ a sì máa pa mí rẹ tí ò sẹ́ni tí ó bí òun kú ló kọ́ a máa fi àdúà a máa fi yí tí ò dá padà a máa fi sàrà a máa fi yí tí ò dá padà mọ́ sì sọ àṣetánù kò ságbára tí ò lè lò ó lè gbé àwọ̀ èèyàn wọ̀ ó lè gbé àwọ̀ olólùfẹ́ wọ̀ láti fi dàárín èèyàn méjì rú ó lè gbé àwọ̀ ìyàwó láti fi dàárín àtọmọ ẹ̀rú ó lè gbé àwọ̀ ìyàwó wọ̀ àbí tọkọ wọ̀ láti fi dàárín ìfẹ́ rú. ẹja ṣọ́ra ọ̀rọ̀ àlá ká mọ bá ṣe máa ṣe ká má jẹ́ kó da àlámọ̀rí wa rú ká má jẹ́ ó da Islam wa rú. Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. ó máa ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ ọ̀gá àgbà tó ní sánmà tó nílẹ̀ gbé síbi tó wù mí jẹ́ kí n lè dúpẹ́. à ń kíra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.